rẹ̀ ní ilé ayé. Ìrìn sókè ìrìn sódò ọmọ ènìyàn, ṣùgbọ́n kinní kan ni mo mọ̀ tó dá mi lójú. Òtítọ́ ní gbé ní, ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní, ìkà kì í gbé ní o. Òtítọ́ ní gbé ní, ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní, ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní, ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní, ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní, ìkà kì í gbé ní. Mo fẹ́ lówó, mo fẹ́ lọ́mọ onílé ayé. Ìyẹn ló fẹ́ mú kó sọlé ọlọ́dà òru. Ó wá fẹ́ sọlé ayé ìdàwá ìlọ ó máa ṣe o. Òtítọ́ ní gbé ní, ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní, ìkà kì í gbé ní o. Òtítọ́ ní gbé ní, ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní, ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní, ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní, ìkà kì í gbé ní o. Òtítọ́ ní gbé ní, ìkà kì í gbé ní. Òtítọ́ dọ́jà òkúta ní ilé ayé. Owó lọ́wọ́ là ń rèké o. Rírọ́ bá lọ lógún ọdún mo fẹ́ kẹ́ mọ́. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọmọlúkà pátápátá níbikíbi tí ẹ wà káàkiri àgbáńlá ayé tẹ́ ti ń wò mí. Ẹ kú dédé àsìkò yìí, ẹ kú ọjọ́ mẹ́ta, ẹ kú kó má bàjẹ́, ẹ kú ìfẹ́ mi. Mo mọ̀ lóore, mo mọ̀ lóore, mo mọ̀ lóore. Ara àwọn nǹkan tí ó dẹ̀ fa ìfàsẹ́yìn tó fi dàbẹ́ ni pé rí mi, ìdí tó pọ̀ ni. Lára ẹ̀ òun lẹ tún rí tó ṣẹlẹ̀ yìí. Ẹ̀yin tẹ́ ń wò mí lẹ́yìn rí pé mo ti ń ṣe ètò lọ, suddenly nẹ́tíwọ́ọ̀kì tún ó lọ. Àrí nẹ́tíwọ́ọ̀kì ló ń bi tí mo wà, wàhálà nẹ́tíwọ́ọ̀kì. So pé Ọlọ́run kó fún mi ṣe, bóyá màá lọ wá bí míì. Bó tiẹ̀ jẹ́ yàrá kan ní kí n rẹ́ǹtì ibẹ̀ tí ó bá ti bá rí bí nẹ́tíwọ́ọ̀kì dáa, màá tún bẹ̀ ṣe, màá kó sínú bẹ̀ kí n kàn máa ti bẹ̀ ṣe prógrámù nìkan. Oríṣiríṣi ni mo ti ń gbọ́. Ẹlòmíì ní kò ṣe Yorùbá Nation mọ́, ẹlòmíì ní ó ti sálọ, ẹlòmíì ní kò oríṣiríṣi. Ẹ̀yin olólùfẹ́ mi pápátá, ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá, tó bá sọ pé kó ẹnìkan tá sọ pé òun ò nífẹ̀ẹ́ sí Yorùbá Nation mọ́, ó yẹ kẹ́ ẹ sọ pé ọmọ kẹ́ ẹ lè fọwọ́ mi sọ̀yà. Lábẹ́ bó ti in tí mo mọ̀ tó dá mi lójú ni, in tí Ọlọ́run fúnra ara ẹ̀ fi hàn mí ni, in tí mo fi ojú mi rí ni, tí kì í
ṣe pé wọ́n pè é pé máa bọ̀ wá máa ṣe Yorùbá nation. Kò sí ẹ̀dá alààyè tá sọ pé òun lòun pè mí wá sínú ìrìn àjò yìí. Fúnrara mi lọ́lọ́run fi hàn mí tó dẹ̀ sọ pé ó yá ọmọ nìṣó. Ṣùgbọ́n Ọlọ́run sọ fún mi pé kò ní sí ìpèníjà, oríṣiríṣi ìpèníjà ló ń wáyé. Tẹ́ bá mọ àwọn tí mò ń dojúkọ, àánú mi á ṣe yín. No wonder Yorùbá ní olóòótọ́ ò kì í lẹ́ní. Mi sọ pé mo jẹ́ olóòótọ́ o, ṣùgbọ́n mo mọnú mi, mo dẹ̀ mọ ìwà tó wà lọ́wọ́ tèmi náà. Èmi ò kì í ro búburú síyàn. Kódà báwọn Fúlàní ṣe ní wá lára tó yin ìró burúkú sí wọn, àwọn Ìgbò tó gbógun ti wá mi ìró burúkú sí wọn. Jẹ́jẹ́ mi lèmi á máa ṣe, ire lèmi dúró tì ní gbogbo ọjọ́ ayé mi. Ṣùgbọ́n àwọn ìpèníjà tá a ní, àwọn tí mò ń dojúkọ tí mo bá sọ fún yín, mo ń sọ lẹ́ẹ̀kan, mo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdíwọ́ ló fà á tẹ́ ẹ̀ fi rí mi. Ó ti lé lóṣù kan àbí méjì báyìí tẹ́ ẹ̀ ti rí mi. Mẹ́sẹ̀jì ti kún sórí fóònù mi. Ọmọlúkà, wọ́n sọ pé òṣè Yorùbá nation mọ́, ṣé lóòótọ́ ni? Débi tí wọ́n sọ wípé àwọn dìdìrín díròbó, àwọn apọ̀dà, àwọn dìdìrín díròbó onítìrí, wọ́n náà tún ṣe program. Wọ́n sọ pé ṣe rí pé Ọmọlúkà ti gbọ́n, ó ti rọra jáwọ́, ó ti ṣe ẹponú. Gbogbo ẹ̀yin tán ló sọ orú ẹ̀, gbogbo ẹ̀yin tẹ́ ṣe irú ètò bẹ́ẹ̀ tẹ́ sọ ẹponú, ẹgọ̀, ẹfu gọ̀gọ̀ kọrùn. Tí n bá wá tiẹ̀ wá sọ pé mi ò ṣe Yorùbá nation, máa wá jẹ́rú yín gan ni màá tiẹ̀ tún wá ní mo gbọ́rọ̀ sí lẹ́nu. Ẹ̀yin tó jẹ́ pé ọ̀bàyéjẹ́ ni yín, ẹ̀yin tí mo jẹ́ pé personally mo mọ ipa tí ẹ̀yin àti olórí burúkú yín màmá yín dẹ́ ẹ kó lórí bí ẹ ṣe fawọ́ aago ìrìn àjò ibẹ̀ ṣe fawọ́ aago ẹ̀sẹ̀ yìí. Àwa po ẹ̀yin nìkan, wá jẹ́ ẹ̀yin ní fẹ́ tẹ̀lé. Kọ́lọ́wọ́n jà rí iná nínú kànga. Ẹ̀yin olóríire ọmọ Yorùbá, ìdí tí ó fi kù díẹ̀ tẹ́ ẹ̀ rí mi, ẹ jẹ́ sọ fún yín níwọ̀nba díẹ̀. Mẹ́ta ni. Di mẹ́ta ni. Màá dẹ̀ yan fún yín kí n tó wá lọ sórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lénìí. Tí bá ti wá wọ inú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ, àṣẹ̀ṣẹ̀ wa máa wá mú ní ṣókí. Àkọ́kọ́, in tí ò jẹ́ kẹ́ ẹ rí mi lẹ́nu bí oṣù kan bí jù bẹ́ẹ̀ lọ. Number one nínú ẹ̀ ò ní wípé ìpèníjà tí mo kojú ó ní agbára ojú ọjọ́ orí mi lọ. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó ń wò wá, wọ́n á ní ó lè lọ́mọlúkà, òun àti bàbá Èkìtì àtàwọn tó wà nílé, ó lè ní wọ́n kàn ń jẹun, wọ́n kàn ń ṣe. Mo gba àdúrà yìí pé ìyí tí mò ń dojúkọ, èyí tẹ́ ń sọ ọrú ẹ̀, ìyí tẹ́mi ń dojúkọ nínú ilé, àwọn attack, àwọn oríṣiríṣi ọfà lọ́tún lósì tí mò ń fara tọ́lọ́run mi ń kó mi yọ nínú ẹ̀, mo gbàdúrà kó dé bá yín. Tẹ́ bá sọ pé bébí ṣe wà nílé yìí, tí mo ṣe wà láyé tí mi ti kú, tọ́ta mi bá fòṣánlẹ̀ tí mo kú lé nìyí, ọ̀pọ̀lọpọ̀ nínú yín náà ẹ jáde ẹbẹ̀ sí nípa Ọmọlúkà, mo sọ bọ́bọ́ yẹn dalẹ̀ ni, ó dalẹ̀, ṣe bẹ́ẹ̀ rí pé kò jáde ṣe Yorùbá nation mọ́, ó dalẹ̀ ló jẹ́ kó kú. Ẹ sọ, ṣùgbọ́n orí mi ò ní jẹ́ ń dalẹ̀ ìran ọmọ Yorùbá, orí mi ò ní jẹ́ ń dalẹ̀ ìran mi. Ojúlówó ọmọ Yorùbá ni mí tí mo dẹ̀ gbàgbọ́ nínú òmìnira Yorùbá tí ò sí tó máa yẹ. Kì í ṣe gbogbo ọ̀rọ̀ lèèyàn ń sọ lórí afẹ́fẹ́. Tẹ́ ẹ bá mọ tí mo ń dojúkọ lábẹ́ aṣọ, àánú mi á ṣe yín. Ntẹ́mi ń dojúkọ tí mò ń face, tẹ́ ẹ bá mọ̀, àánú mi á ṣe yín ni mo sọ. Ṣùgbọ́n kọ́lọ̀ má jẹ́ rí ìdààmú. Ọ̀nà kìíní nìyẹn o, different attack, spiritual attack, lọ́sàn gangan lójú oorun, wọn ò sí mi. Kì í ṣe gbogbo ọ̀rọ̀ lèèyàn ń sọ ní gbangba. Mi bá máa yan fún yín àwọn nǹkan tí mo là kọjá, ẹ mọ̀ pé yes, ó tójú ẹ̀. Ìyẹn dúró bẹ́ẹ̀. Ìkejì nínú ẹ̀ tí ò jẹ́ kẹ́ ẹ rí mi, òun ni tẹ́rí tó ṣẹlẹ̀ níwọ̀nba díẹ̀ lẹ́nu sí. Mo ti lè dúró sí ibi tí mo ti fẹ́ ṣètò, nẹ́tíwọ́ọ̀kì akàn lọ fíàm. Mi ì ní rí nẹ́tíwọ́ọ̀kì fi ṣètò.
màá máa wábi tí màá ti ṣe tó kiri kò ní sí. Tí o bá dẹ̀ sí network íńtánẹ́ẹ̀tì tó dáa, báwo ni mo ṣe fẹ́ bá yín sọ̀rọ̀, báwo lẹ ṣe fẹ́ rí mi wò? Ṣé bẹ́ẹ̀ rí báyìí mo wà nínú kinní tí mò ń lò, network dédé lọ́ọ̀gì mi ó lọ́ọ̀gì mi out, kò jẹ́ kí eré tó ṣe. Ọ̀ǹdì tí mo tún ṣe tún wá ọgbọ́n míì àlùmọ́kọ́rọ́ yìí míì tí mo tún lò báyìí. Ìbá má ṣe bẹ́ẹ̀ ni mi ì ní rí ọgbọ́n kankan dá, mi ì ní rí kankan ṣe, máa tún lọ ẹ̀ẹ́tún sọ ìgbà àbúrò Ọmọlúkà náà lẹ́ẹ̀tún sọ. Ṣùgbọ́n ti sọ ọjọ́ tá a bá rí bínibí wọlé, mo ti bẹ̀rẹ̀ mo ti padà, mo dẹ̀ tún ti padà náà nìyẹn. Pípadà dé mi àgbò tó rẹ̀yìn ni ó lọ mágbára wa ni. Ìdí kejì nìyẹn o. Ṣé wá rí tó ṣe kẹta? Nǹkan dáadáa ni nǹkan ayọ̀ ni. Bó ti ẹ̀ jẹ́ pé mo tún ráwọn tó bú mi lé lórí. Ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ mí, ẹ mọ̀ pé Ọlọ́run fi ẹ̀bùn lóríṣiríṣi ó fi ta mi lọ́rẹ. Mi ò tí ì pé ọmọ ọdún 10 tí mo ti ń kọrin. Kọ́lọ́run kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tá a ní ẹ̀bùn tí wọ́n ní torí pé àwọn òbí gan fúnra wọn ojú wọn ò là ni ò jẹ́ ká sọ́pọ́tì àwọn ọmọ wọ̀nyẹn láti kékeré pẹ̀lú nǹkan tí wọ́n mọ̀ nípa ẹ̀, káwọn ọmọ yẹn lè di èèyàn ńlá nídìí ẹ̀. Mo máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ọgbà, ara àwọn tó jẹ́ pé àjọṣe kékeré ló jẹ́ pé wọ́n ní kíní kan agbára ni wọ́n pè, tó bá rí èèyàn encourage wọn ní kékeré, bóyá wọ́n lè já boxing tàbí kan já wrestling, lẹ́ni wọ́n á jẹ́ star. Ara àwọn tó jẹ́ pé tó bá gbá bọ́ọ̀lù, Ọlọ́run fi kẹ́ wọn ni, tó bá gé láti kékeré, wọ́n bá tún dénú ilé, òbí wọn á tún nà wọ́n. Wọn ò rí yan encourage wọn yín pé bọ́ọ̀lù tó ná ọmọ ẹ sí owó ni. Brọ́dà mi àbúrò mi Ṣàká tó ń gbá fún Arsenal, tó bá gbá fún ọ̀sẹ̀ tó bá ṣiṣẹ́, àìdá ó gbá bọ́ọ̀lù kò gbá bọ́ọ̀lù, ọ̀sẹ̀ kan péré, torí pé wọ́n ṣáà ti sàn yẹn bó jẹ́ oníbọ́ọ̀lù yẹn, ọ̀sẹ̀ kan ó kéré kò rówó gbà rárá, bóyá wọ́n yọ táàsì yọ ó kéré á sì rí 50,000 euro á sì rí mú lọlé. Ṣé ẹ mọye tí 50,000 euro jẹ́ ní Nigeria money? Ṣé mo lè máa gba 50,000 euro ní ojúmọ́ ní ọ̀sẹ̀ kan? Kíyà kó jẹ òbí mi, kíyà jẹ bàbá mi, gbogbo àwọn tó sọ̀rọ̀ dì mí kíyà jẹ wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn tọ́lọ́run fi kẹ́ wa ni àwọn òbí wa ò mọ̀. Àárí àwọn èèyàn kó encourage wa, kó ṣí wa níyè wípé nǹkan báyìí mà dáa. Láti kékeré mi ni mo ti ń kọrin. Láti kékeré, láti primary school ni mo ti ń ṣe fíìmù, ni mo ti ń ṣeré orí ìtàgé ní school. Ká ta aṣọ sí school, ká jáde ká ṣeré pẹ̀lú àwọn classmates mi. Ká dọ́gbọ́n sí, láti kékeré mi ni Ọlọ́run fi kẹ́ mi. Nígbà tí mo tún bẹ̀rẹ̀ iṣẹ́, mo tún bẹ̀rẹ̀ sí ní gbóhùn sáfẹ́fẹ́ nínú rédíò, gbogbo ẹ̀bùn wọn yìí kò ṣe tuntun sí mi. Ṣùgbọ́n mo ń gbìyànjú àti sá pé nígbà tí mi ti pé àwọn onífíìmù ẹ̀rù wọn ń bàyàn, ẹ jẹ́ kémi gan sá. Nígbà tọ́lọ́run dẹ̀ sọ pé ó ti yá, kò sí ní tí mo fẹ́ ṣe. Kódà nígbà tí mo ti ṣètò pé ká lè bẹ̀rẹ̀ sinimá yẹn tí mo yà tuntun yìí, ìdánwò tún dìde. Mi ò tún lè lọ fún odindi oṣù kan mọ́ láti tún postpone. A dẹ̀ ti san owó níwọ̀n bá díẹ̀ sílẹ̀ kó tó di pé Ọlọ́run tó fún mi lórí ọ̀fẹ́ tí mo ṣe tún padà lọ. Tá fi wá ya sinimá yẹn. Pẹ̀lú ògo Ọlọ́run, ó ti jáde sí i. Gbogbo yín tẹ́ ń wò mí lọ́wọ́, ẹ máa rí wò nínú YouTube channel mi náà. Ibẹ̀lẹ̀ ti máa wò. Àti ìlówó tá fẹ́ fi gbé fíìmù lọ sí sinimá, àti ìlówó tá fẹ́ fi gbé sí Netflix. Ṣùgbọ́n nínú péjì wa, ẹ̀yin olóríire ọmọ Yorùbá tẹ́ ẹ fẹ́ mi fẹ́ rere, tẹ́ ẹ fẹ́ kí n tọrọ jẹ, tẹ́ ẹ fẹ́ kí n jìyà. Ẹ̀yin náà lẹ máa ràn mí lọ́wọ́. Tẹ́ máa bá wa wò ó. Tẹ́ dẹ̀ máa pọ́n wálé. Ìsálà àbí Isaiah Michael, ẹ ṣé o, bọ́lọ́run ṣe máa gbé mi borí náà nìyẹn. So fíìmù yẹn ó jẹ́ nǹkan kẹta tí ò jẹ́ kẹ́ rí mi. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gbèsù ṣe gbógun tó náà lórí ẹ̀, Ọlọ́run pàpà gbogbo ó ti jáde. Agbára láti ó pẹ́ jù láti alẹ́ ìní tàbí alẹ́ ọ̀la ẹ bẹ̀rẹ̀ sí ní wò nínú péjì wa.
ní Ọmọlúkà Great TV níbi tẹ́ ti ń wò lọ́wọ́lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń wò mí nínú YouTube ní Facebook lè rí wo Facebook o ẹ lọ sínú YouTube mi kẹ́ lọ wò mẹ́bẹ̀lẹ̀ tí máa rí wò. láti kásẹ̀ gbogbo àlàyé mi atótónu mi ni pé èmi o Ọmọlúkà o kò sí tó lè sọ pé kí n padà nínú ìrìn àjò Yorùbá Nation àwa jẹ́ tí mi ò mọ̀ àwa jẹ́ tí ò yé mi kò sí bí ìwà tẹ́nikẹ́ni lè wù tó lè discourage mi nínú journey mo lè rẹ̀wẹ̀sì tí bá wo ìṣe àwọn ènìyàn nígbà míì bóyá bí tí mo ti ń respect káwọn adarí wa kan ṣe tó tí wọn ò ṣe ó lè fẹ́ rẹ̀ mí ṣùgbọ́n ìyẹn ò sọ wípé ó máa mú mi determine pé mi ò ṣe mọ́ tó fi àkùà ó ṣe ìwọ̀ kò sí tó lè yẹ torí pé kí ni ojúlówó ọmọ Yorùbá ni mí ìrọ̀rùn igi ni ìrọ̀rùn ẹyẹ mo dúró gbọ́n mo dúró tán ni tí ò sí tó máa yẹ mo dẹ̀ ń garanti yín ni pẹ̀lú ẹ̀mí àti bí mo ṣe rí tí n bá débi tí mo ti fẹ́ ṣètò tí mi ìbá rọ́gbọ́n ẹ̀dá màá rìn máa wá bìbí ìlọ màá ṣàdọ́gbọ́n ẹ̀ máa make sure pé wọ́n bẹ̀ sí mo ti padà nìyẹn kò sí tó máa yẹ kò ní sáárẹ̀ kò ní sógun mọ́ kò ní sọ́tẹ̀ mọ́ èyí tó wà nílẹ̀ Ọlọ́run àbá mi bà náà àbomi pa pátápátá àti padà náà nù rally tí gbogbo wa tá à ń múra yìí mega rally yìí tìjàtìjà ni mo fi pariwo pé no we must start the rally a lè fọwọ́ lára ká máa wòran láyé Buhari àwa ọmọ Yorùbá yà jáde a ṣe rally many times a ṣe l'Óṣogbo àkọ́kọ́ ṣe n'Íbàdàn àwa s'Óṣogbo èrò lọ bí rẹ́rẹ́ wọn ò pa ẹyẹ àkúrò n'Íbàdàn ní Òṣogbo àwa sí Àkúrẹ́ aṣọ ti gbogbo Àkúrẹ́ lọ́jọ́ náà lọ́hùn kò sí mọ́tò tó lè rìn èrò lọ bí sálálú ni wọn ò tẹ ewúrẹ́ wọn ò tẹ pa kò sí ẹni tó lọ complain pé nǹkan ń sọnù àbúrò l'Ákúrẹ́ a lọ sí Èkìtì àtúnṣe tèkìtì ilẹ̀ kún everywhere gbogbo yín lẹ rí Buhari ò yìnbọn pa wá bó ti jẹ́ pé ó ń dìde ogun ṣùgbọ́n Ọlọ́run gbé wa borí ẹ̀ now àwa ṣe gbogbo eléyìí a ṣe ní Abẹ́òkúta ó wá kan àsìkò tó yẹ ká ṣe l'Ékòó ogun dìde Buhari ni president o Buhari ni president o Fúlàní ọmọ Fúlàní ni chief of army staff nígbà yẹn o ọmọ Fúlàní ni chief of police o ọ̀gá ọlọ́pàá ọmọ Fúlàní ni DSS o ọmọ Fúlàní ni custom o ọmọ Fúlàní ni immigration o ọmọ Fúlàní nígbà yẹn ló wà ní prison o ọmọ Fúlàní ló wà ní national security adviser president ọmọ Fúlàní ni attorney general of the federation Tanko Alumakura ọmọ Fúlàní tún ni minister of justice Bàkáyì àbí kí ló lóun jẹ wọ́n dìde ogun lóòótọ́ ṣùgbọ́n Ọlọ́run gbé wa borí wọn apariwo gbogbo ayé ló dẹ̀ rí wa we were able to do rally across almost 66 countries of the world including ilé tí ò dẹ̀ sí kankan a dẹ̀ ṣe a succeed kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́ kódà nígbà tán tún mú olóyè sórílẹ̀-èdè Kútọ́nù àtúnṣe rally ó lédi rally lọ́pọ̀lọpọ̀ ìlú mo ṣe ní Òkìtìpupa a ṣe níjàrẹ́ a ṣe lọ́dà a ṣe l'Ákúrẹ́ many times l'Ákúrẹ́ a ṣe ní Ìkàrẹ́ Àkókó a ṣe ní ìlú mi lọ́kà Àkókó a ṣe káàkiri bẹ́ẹ̀ nígbà tó tún lọ sọ Ìdànrè a ṣe ń bẹ̀ a ṣe ní níwọ̀n mí níwọ̀n ní Oǹdó a ṣe náà ní Ọ̀rẹ́ along the line mo tún ṣe mega one lọ sí governor's office nígbà tán fi mólóyè a kúrò níbẹ̀ àtúngbò Èkó lọ àtúnṣe l'Ékòó Buhari ò rí wa yìnbọn pa kò rí wa fi ṣe anything bó ṣe ń rò lọ́kàn ẹ̀ lọ́lọ́run bá bomi pa pé kò ní jẹ́ kò ní ṣe é ṣe sẹ́ mímú tí wọ́n mú olóyè mo fẹ́ Sunday ọmọ Adéyẹmọ mímú tí wọ́n mú lórílẹ̀‐èdè Kútọ́nù mo fẹ́ kí gbogbo yín mọ̀ yín pé Ọlọ́run ó ní tọ́lọ́run fẹ́ mú jáde ń bẹ̀ tó fẹ́ kí olóyè fúnra rẹ̀ lọ rí ó ní ìrírí tó fẹ́ kó rí ó ní tó fẹ́ kó mọ̀ tó fi jẹ́ kán rí mú ni ẹ̀yin tẹ́ bá súnmọ́ olóyè béèrè fúnra olóyè ló gbéra ẹ̀ lẹ̀
kì í ṣe pé bóyá wọ́n wá èsì tó bẹ́ẹ̀ àmọ́ pé ìjọba lágbára ṣùgbọ́n kì í ṣagbára wọn ló pọ̀ tó bẹ́ẹ̀ tán fi rí olóyè tán fi rí gbé fúnra ẹ̀ ló lọ bá wọn pé èmi rèé ẹ fà wọn tí ìyàwó mi tẹ́ ẹ mú ẹ fi ilẹ̀ jẹ́ kó lọ máa tọ̀ ṣe bẹ́ẹ̀ mi lẹ́fẹ̀ẹ́ tá a bá mú ìyàwó olóyè kò lè lu ọ̀sẹ̀ mo fi gbogbo tí mo ní búra fún yín kò lè lu ọ̀sẹ̀ kan torí wọn lọ kóòtù òun kọ́ ló jà òun kọ́ ló ṣẹ̀ kì í ṣòun ló ń jẹ́ Ìgbòho kì í ṣòun ló ń jẹ́ kìíní sọ tó bá mú débẹ̀ tí lọ́ọ̀yà bá débẹ̀ with no reason wọ́n á release yẹ ṣèbá ọkọ ẹ̀ lẹ̀ ń wá kì í ṣòun kò ṣẹ̀yìn ẹ má fi human rights ẹ má fi dùn wọ́n á fi ilẹ̀ ṣùgbọ́n olóyè fúnra rẹ̀ Ọlọ́run ní nǹkan tó fẹ́ kó lọ kọ́ lu wọn ṣe rí mú and to the glory of God wọ́n fi ilẹ̀ ayé Buhari with the try many kò sí ipa tí wọ́n sà Ọlọ́run jù wọ́n lọ ṣé ìsìn táwa ń dunnú pé ọmọ wa ní pírẹsidẹ́ǹtì ìsìn yẹn làwa sọ yìí pé àní kankan ṣe ni àwa fọwọ́ lẹ́rán nítorí pé ọmọ wa ti jẹ gómìnà ẹ̀ pírẹsidẹ́ǹtì àwa rẹ́dì àti ti ẹni ti mọ́ mo kígbe èmi náà wà lára tó sọ̀rọ̀ but no we must do something. adẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba bàbá Akíntóyè gbọ́rọ̀ mi olóyè Sunday ọmọ Adéyẹmọ gbọ́rọ̀ mi àwọn àgbààgbà wọn gbà wọ́n dẹ̀ take action wọ́n announce rally tó ń bọ̀ lọ́nà kò sí kankan tó máa yẹ rally yẹn àmọ́ ṣebí Tinubu ọmọ Yorùbá ni adẹ̀ ń pariwo fún òmìnira Yorùbá ẹ jẹ́ kó wọ́n dà káwọn sójà jáde kan wá fèsì wa kan wá pa wá èmi ò bẹ̀ wo àyà òdẹ̀ kò mí tí ìbá ṣe pé spiritual attack tá à ń pèsè wọ̀n yìí ni tó bá yẹ pé ẹ wá physical ni àádọ́mọ bá ṣe máa ibi tá a máa tádé bó jẹ́ nínú ìjà lẹ́yìn wà bó jẹ́ kí n gé ẹjẹ ni bó jẹ́ kí n jà ẹ́ lè kọ́nà àjọṣe kan ṣùgbọ́n ibi tẹ́ ń gbà yẹn ló ní ló lè díẹ̀ Ọlọ́run tí mo dẹ̀ gbẹ́kẹ̀lé tó rínú rọ́pọ̀ mi ọba dímáyẹ̀wùn olùgbèjà aláìní bàbá aláìní yeye tí ìbá ṣe Ọlọ́run ni wọ́n á ti borí mi nínú yín wá rẹ́ni tá a sọ pé ṣe ló dalẹ̀ tó fi kú wọ́n á sọ ọ́ but I thank my God mo dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi tó ń tì mí lẹ́yìn tó ṣáà ń gbà mí gbogbo ẹ̀ mò ń rí náà ni kó ba lè mọ̀ pé òun gbé nǹkan fò mí dá Yorùbá nation kò sí nǹkan tó máa yẹ ní ayé no matter what bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ Yorùbá nation dandan ní èmi Ọmọlúkà o èmi o kò sí tó máa fà mí padà sẹ́yìn nínú ìrìn àjò yìí ìdùnnú mi ayọ̀ mi ní pé kán gba Yorùbá nation lójú mi kò sí I'm not in Yorùbá nation for anything mi lé kankan nínú Yorùbá nation mi lé pé mo fẹ́ ṣe president ibẹ̀ mi lé pé mo fẹ́ ṣe minister tàbí mo fẹ́ ṣe senate tàbí mo fẹ́ ṣe kíní kankan nínú Yorùbá rárá òmìnira Yorùbá lèmi ń fẹ́ torí mo ti rí ìran Yorùbá gẹ́gẹ́ bí ìran tọ́lọ́run fún lọ́pọ̀lọpọ̀ ẹ̀bùn ọpọlọ pípé ẹ wo àwọn èèyàn wa wọ́n lọ China ẹ wo bí ara ṣe dẹ ọmọdé àti àgbà nílẹ̀ China oyún inú ti ń produce nǹkan ọmọ tó bí ó ti ń produce in tó máa ṣe wọ́n ti bá ṣètò ẹ̀ sílẹ̀ bó bá ṣe ń wọ primary school wọn bí eléyìí náà ti ń kọ́ bó ṣe máa ṣe tó bá fi máa gbọ́n tó dé level kan ó parí òun náà máa produce àwọn tẹ́ expect a máa ṣe mo rí ibi táwọn ọmọ kékeré ti ń ṣe kíní kí ó dà kéékèèké tó ń dẹ̀ produce ẹ̀ ara dẹ̀wọ̀n ibi ò lè pa wọ́n ìyà ò lè jẹ wọ́n produce ẹrù kúnlẹ̀ báwọn ọ̀rẹ́ ni tó máa rà wọ́n tún bẹ gbogbo àgbáyé pé ẹ máa bọ̀ all those knowledge Ọlọ́run fi kẹ́ ìran Yorùbá ó wà lórí ọmọ Yorùbá tó jẹ́ pé tá a bá gbé ìgbésẹ̀ sí ìyà ò lè jẹ ìran Yorùbá ṣùgbọ́n tá a bá wà nínú Nàìjíríà gbogbo ẹ máa kú ní gbogbo glory tó ní gbogbo ògo yẹn á kú Nàìjíríà máa pa mọ́ ẹni wá á pa ẹ́ pẹ̀lú ẹ̀ á pa ògo yẹn pẹ̀lú ẹ̀ kò ní jẹ́ kó ògo yẹn kó tàn. For that reason Yorùbá gbọ́dọ̀ jáde kúrò ní Nàìjíríà kì í ṣara wọn àwa àtàwọn àfi kankan jọra àfi anything àfi jọra èdè wa yàtọ̀ ìrìnsí wa gan yàtọ̀ ìgbàgbọ́ wa yàtọ̀ everything nípa wa ìwọṣọ wa yàtọ̀ ìrònú wa yàtọ̀ kí ló wá dé táwa sọ pé nítorí pé ẹnìkan ṣe bákan àbí kíní kan so a ṣe Yorùbá nation mọ́
tán bá rẹ́ni tó sọ bẹ́ẹ̀ fún ẹ sọ fún pé rọ́ ló pa o. Àwọn ẹbí onítìrí tí wọ́n ń yọ̀ kiri tán pariwo pé Ọmọlúkà ó ti gbọ́n ó ti ṣe bàbá yín gọ̀ tẹ́lẹ̀ ni ṣé ẹ gọ̀ ṣé ẹ fọ́fún gbé mọ́ ni. Èmi mi ì tí ì ráyè ti yín wọ́n kọ́ ẹ̀yìn kan wá ń jáde wọ́n ń pariwo Yorùbá nation flag tèmi rè ọkùnrin ní kò sí ni lábẹ́ bó ti wù kó rí ọmọ Yorùbá pọ́nbélé lè mi kò síbi tí mi ti lè display ẹ̀ òun mo ṣe ń tẹnu mọ́ kẹ́kẹ́ ní físíkà lẹ̀ ń wá kẹ́kẹ́ wá kọlù mí kẹ́ gbé mi kẹ́ lù mí kẹ́ ṣe inú mi bá dùn n bá tún rọra rí àyè wọ́dé nú ilé màá fi rọ́ọ̀bù màá fi wọ́ bí tẹ́ ti lù mí màá wọ́ màá tó bọ́ sórí ibi tí màá ti ṣètò màá tó máa ṣètò lọ. Ẹ gbọ́ màá tó máa bẹ́tò mi lọ. Ẹ̀yin abiyamọ tòótọ́ nínú ìrìn àjò Yorùbá nation tí mo mọ̀ tó dá mi lójú pé ẹ̀ ní fojú sunkún ọmọ. Ẹ̀yin abiyamọ ẹ̀yin bàbá onínúure tòótọ́ nínú ìran Yorùbá yìí ẹ má wọ Ọmọlúkà níran o. Gbogbo àdúrà gbogbo ìgbésẹ̀ tẹ́ bá lè gbé ẹni bá lè gbẹ́bọ kó gbé nítorí tèmi sí rere ni o. Bó bá gbẹ́bọ nítorí tèmi sí burúkú ẹ̀yin tẹ́ ẹ ti ń gbé ẹmọ tọ́lọ́run tí ṣẹ̀dá mi fojú yín rí. Ẹni bá lè gbàwẹ̀ ẹni bá lè gbàdúrà ẹni bá lè bá mi ka tírà kó ka ǹjẹ́ ẹ bá lè fi bá Ọlọ́run sọ̀rọ̀ kí ǹjẹ́ ẹ bá lè fi bá sọ̀rọ̀ ẹ fi bá sọ̀rọ̀ kọ́lọ́run kó jogún kó gbà mí nínú ìgbèkùn. Mo ń sọ eléyìí fún yín ni kì í ṣe pé ẹrù ikú ń bà mí kì í ṣe pé ibi tó bá lé làbọ́ ọmọkùnrin mo mọ̀ yìí pé mo máa ní ìpèníjà kí tó wọnú ìrìn àjò I keep on telling you always I'm not scared of anything. Mo mọ̀ pé ìpèníjà wáyé níbi tó bá dẹ̀ lé láti ń bọ́ ọmọkùnrin tó gbẹ̀yìn abiyamọ ẹ má sinmi àdúrà ẹ gbà á mo mọ tí mò ń fèsì yìí sì borí ẹ̀rù bà mí ẹ̀rù bà mí àyà òkò mi mo ti wà nínú ìjàngbara yìí màá jà dópin màá jàyè àjàyè ni lójú ẹ̀mí mi lójú ayé mi àtẹ̀yìn àtàwa àjọmọ́ ṣe kí ni o àjọmọ́ wọnú Yorùbá nation tuntun yẹn ni àjọmọ́ wọnú Yorùbá nation tuntun yẹn ni lójú ayé mi láṣẹ ìdùnnú mi ni. Now ẹ wá gbọ́ o ẹ̀yin ọmọ Yorùbá wọ́n láwọn kan ń ṣètò wọ́n ń ṣe program wọ́n ní kò sí nǹkan tó ń jẹ́ rally pé ṣe náà fẹ́ fi parọ́ wọ́n fẹ́ fi kówó jẹ wọ́n fẹ́ fi ṣe kinní kan wọ́n fẹ́ fi ṣàwo. Ẹnikẹ́ni tó bá ṣerú program bẹ́ẹ̀ yẹn sọ fún pé ó ponú. Kí ni mo ní ká sọ fún ẹ mọ̀ yìí pé ṣe lẹ́ni yẹn ponú ọ̀dà ni kò gbọ́n. Yẹ̀pẹ̀ ló wà lórí ẹ̀ kò sí kankan bẹ́ẹ̀ torí tó bá yẹ kó gbọ́n ni ìwọ tó sọ pé ká má ṣe rálì ìpèsè náà fẹ́ fi kówó jẹun fẹ́ fi ṣe kí wá ní ìwọ ní lọ́wọ́ tó gbé wá sórí tébù ìgbókè èyí tí mo gbé wá rèé o tẹ́ ẹ bá ṣe tí mo gbé wá yà á rí Yorùbá nation gbà. Ṣé ẹ mọ òye orílẹ̀-èdè tí wọ́n fojú wọn rí àwọn rally tá à ń ṣe tí wọ́n dẹ̀ ń béèrè pé what is the purpose of this rally what is the meaning of this protest tí wọ́n dẹ̀ ní interpret ẹ̀ fún wọn pé àwọn ẹ̀yà báyìí wọ́n sọ pé àwọn fẹ́ dá dúró kúrò ní Nàìjíríà this is their population this is their status this is what they have in tí wọ́n jẹ́ rèé bí wọ́n ṣe tó rèé bí wọ́n ṣe mọ rèé ṣẹ́yìn mọ̀ tó dẹ̀ ran ìrìn àjò yìí lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ ọ̀nà ṣùgbọ́n èyí ń dìde ẹni kò sí nǹkan tó ń jẹ́ Yorùbá nation kò sí nǹkan tó ń jẹ́ protest iye ni a fi ń parọ́ orí yín ló gbá òkúta ìbáṣepọ̀ orí yín ò gbá òkúta ni ó yẹ kẹ́ ẹ mọ̀ yìí pé ìta lè gbé ṣe òun là ń ṣe yìí. What do you have? Èló lẹ dá ṣèbí gbogbo yín náà lẹ́kọ́ra yín lọ tẹ̀lé Dúpẹ́ lọ tẹ́ ẹ dá millions of dollars tẹ́ ẹ dá fún Dúpẹ́ kówó yín ó kó sápò ó sá lọ mọ́ yín lára rí Dúpẹ́ yẹn ò tí ẹ̀ kàn á wá but nínú ìrìn àjò tọ̀dọ̀ wa èló lẹ dá sí bẹ́ẹ̀
ẹ má ṣe mí gbọ́ mi sọ pé ẹ̀dáwó ẹ gbìyànjú o apọ́nbẹ̀ láṣẹ díẹ̀ ló lé o ẹ tiraka ẹ gbìyànjú ṣùgbọ́n mo ń béèrè ṣé ẹ ní $1 million account? How much is $1 million as of today in naira? Let's say 1.6 billion, 1,600,000. 1,600,000,000 rather 1,600,000,000 yẹn kí ni nǹkan tó rà nínú nǹkan ìjà tẹ́ lè fi face Nigeria government? Àbẹ́yìn náà fẹ́ hùwà òmùgọ̀ ni bí irú èyí tí Dúpẹ́ wù. Dúpẹ́ kó àwọn ọmọ ọlọ́mọ síta oníkan lọ gba sẹkítẹ́rì àti oníkan lọ gba igbá kan lọ gba àwo. Àwọn ọmọ yẹn má ṣe wà láti mọ́lé títí di ọ̀la, wọ́n má ti lọ ọdún kan ó lé níbẹ̀. Wọ́n má tú wọn lẹ̀. Èyí tó kú níbẹ̀ má ti kú. Láì sọ fún yín ẹ̀yin ò mọ̀ pé ìwà ògbònú, ìwà àpọ̀dà, ìwà òmùgọ̀ gbáà ní irú ẹ̀. Yóò. Èyí tí mo gbìyànjú láti sọ fún yín ni wípé ìka tó tọ́ sí mú ní kẹ́ẹ̀jẹ́ àfiròmú. Ìgbésẹ̀ tó yẹ káwa gbé tó wà ní kápá wa tó wà lọ́wọ́ wa agbára wa tá a lè gbé là ń gbé yìí. Àwọn other things tó bá yẹ ká ṣe a máa ṣe lábẹ́lẹ̀. Ṣùgbọ́n eléyìí tó jẹ́ pé gbogbo ayé lè rí tá a lè jáde lábẹ́ òfin tó fi ń fàyè ẹ̀gbà wá. Òun náà ni rally kò dẹ̀ sí tó máa dá dúró. That mighty mega rally is coming and nothing will stop it. A máa ṣe àṣeṣe tún ṣe tí ò sí tó máa dá dúró. Olóyèdè Gani ni o wọ́n ti gí Àṣàkẹ́ tiwa létí lọ pé àní ṣe rally àní gba Yorùbá nation á ṣe àṣeṣe tún ṣe ni. Ẹ̀yin dẹ́ ń pariwo dẹ́ ń fọ́n tọ́wọ́ chapẹ́chapẹ́ ẹ̀ ń tọ́ra yín jẹ ni. Yorùbá nation is the only way. Ẹ̀gbọ́n Yorùbá nation nìkan lọ́nà ọ̀nà àbáyọ kan ṣoṣo tá a fi lè bọ́ nínú ìgbèkùn yìí òun ni kí Yorùbá dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Á dẹ̀ dúró. Á dúró. So ẹ̀yin tẹ́ ẹ pariwo pé kò sí tó ń jẹ́ rally, ẹ̀yin ẹ mú tẹ́ ẹ bá ní dání tẹ́ ẹ mọ̀ bá fi lè gba orílẹ̀-èdè ẹ mú wa ẹ gbé wa sórí tébù kájọ gbé yẹ̀wò. Tá a bá gbé yẹ̀wò tá a fi ní kéjì tá a fi èjì kẹta tá a wá gbèwò pé tọ̀dọ̀ yìí ló máa dáa jù ó ti tán. À fọ́lò gbàtà kì í ṣe àpọ̀dà tá kì í ṣe ọ̀dà. Kò sí tó máa dá wa dúró we go do am o. Àtẹnitán ló sọ pé kí Yorùbá nation lọ jókòó mo ń bọ̀ fún ẹ̀mí tí ìráyè tiẹ̀ ọ̀gbẹ́ni onírùngbọ̀n burúkú tó kórùngbọ̀n jọ wàhálà tó dá sílẹ̀ nílẹ̀ Yorùbá ó ṣe kìrìtàn ẹ̀ o ṣàfẹ́ kan mọ̀ ẹ́ ìwọ tọ́lọ́run ti pọ́n lé tán ti mọ̀ o tó ṣàfẹ́ kan ṣáà mọ̀ ẹ́ jù yẹn lọ kán lè mọ̀ pọ́ mọ́ Aláàfin ni ẹ́ mo ń bọ̀ fún ẹ máa jáde fún ẹ kò sí tó fẹ́ ṣe o gàrí wa o bọ́ wa máa jáde tán fún ẹ ní lódìndí. Reality lẹ gbọ́ jẹ́ mbẹ́dẹ̀ ti dá wàhálà ń lẹ̀ kò tán yín kí wá lè rè tẹ́ jẹ́ mbẹ́. A pariwo pé kí ìṣọ̀kan wà nínú ìran ọmọ Yorùbá kálàáfíà jọba nínú ilẹ̀ Yorùbá kí inú gbogbo wa dùn káyọ̀ wá kún ká lè jọ kọ́wọ́ rìn kájọ jàjà yìí ká ṣera wa lóṣooṣù ọwọ́ ká ṣọ́ra wa lọ́mọ ọmọ ètò tó jẹ́ pé wọ́n kọ́ ká fira wa ká má fira wa sọmọ ejò tó kọ̀ tí wọn ò jẹ́ rìn papọ̀ tó fi di pé ọlọ́dẹ rí wọn pa nípakúpa. Gbogbo ẹ̀yà ń jọ rìn ló àgbogbo yín ni mo kí mọ́ bínú ẹ tún ètò mi wò láti bẹ̀rẹ̀ ẹ gbọ́ àwọn àlàyé níbẹ̀ àwọn tó dá mi dúró tí ò jẹ́ kí n ráyè ṣe tí ò jẹ́ kẹ́ ẹ rí mi láti jọ́ bí mélòó kan gbogbo ẹ̀ mo ti sọ sẹ́yìn lè máa padà sẹ́yìn wájú lọ̀pá ẹ̀bìtì tí a ń rí sí. Finally mo kàn wá fi èmi sọ fún yín ni pé mo ti padà ẹni pé nẹ́tíwọ̀kì ó tún ṣe mí bó ṣe fẹ́ lé ní mo tún padà lọ màá tún lọ wá ọgbọ́n mi ìdá tó bá gbà la máa fún. Mo ti dé ẹ̀yin ọmọ Yorùbá fíìmù tí mo
ó ṣe jáde ẹ bá mi wò ó ebi ò ní pa yín ìyà ò ní jẹ yín ẹ ní sunkún lórí ọmọ ẹ ní gbégbé ẹ ní gbèsè láṣẹ Olódùmarè ẹ wò ó ẹ má wò dọ́nà ẹ wò ó bẹ́ẹ̀ bá tiẹ̀ tí ń wò ó lọ gan ẹ ní fẹ́ kó tán ẹ fẹ́ pa ẹ pé kí ló parí fíìmù ẹ̀mí mọ̀ nípa àtàǹpè ní fíìmù suspect ó ní fíìmù kì í ṣe pé kí fíìmù sí ilé kó máa wò ilé kó ti mọ ohun tí ó parí sí kó ti gbà tó bá tiẹ̀ ti gbórin tàbí tó ti wo tọ́pìkì tó ti wo gbá nǹkan tó sọ nípa ni wàá kàn wé débì kan wàá pa ṣùgbọ́n fíìmù tiwa is full of suspense ẹ lọ wò ó bó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní àkọ́kọ́ tí máa kọ́kọ́ ṣe rèé ẹ encourage mi ẹ múnú mi dùn ẹ lọ bá mi wò ó ẹ wò ó parí kódà kó má kàn tí ẹ dùn ẹ ṣáà bá mi wò ó parí Ọlọ́run àpọ́n yín lé ojú òní tì yín mo ti dé o mo dé gẹ́gẹ́ bí ewé adé finally ẹ̀yin olóríire ọmọ Yorùbá ẹ má ṣe ní àdúrà o ẹ bá mi fàdúrà ẹ tì mí lẹ́yìn pẹ̀lú àdúrà bẹ́ẹ̀ yìí ṣe fẹ́ máa gbà yẹn ẹ má gbàgbé páwọn kan wà kọ́nà bì kan tí inú mi kàn bì bọ̀bọ̀ tán pé lọ́mọ Lúkà inú ẹ̀ tí ẹ bì mí ó mi ì dẹ̀ pàdé ẹ̀rí o mi ì dẹ̀ ṣẹ́ o kò dẹ̀ sí tí mo gbà lọ́wọ́ ẹ o a kàn dìsá inú ẹ̀ kẹ́ ẹ bì mí ẹ má gbàgbé pé irú wọn wà o àwọn náà ń sa gbogbo ohun tán lè sa o pé kí n ṣáà lè kí n lè jábọ́ kí n lè dẹni ilẹ̀ kí n lè dẹni ẹ̀yìn kí n dẹni ìtàn wọ́n wà o so ẹ̀yin abiyamọ ẹ gbàdúrà ẹ̀yin bàbá onírúure gbogbo ntẹ́ ẹ bá lè sà ẹ sà ikú ò ní mi pa àrùn ní mi sọ lọ́jọ́ o mo ti sọ mo dẹ̀ tó tún sọ ni bí Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ mi ní bá wọn kúkú ọ̀wọ̀wọ̀ mi ní kú ikú òjijì orí mi ò ní gba ibi orí mi ò ní gba ikú òjijì wọn ò ní gbé mi wá sórí program kan náà sá ọmọ Lúkà ó lọ ṣẹ̀dá mi kọ́ bí Ọlọ́run ti ń bẹ àdàbí tí mo bá ti pe orí ẹnikẹ́ni níbi tí mo sọ pé àfitẹ́ nìyẹn bá kú tàbí tí mo rojú ẹ̀ tí mo sọ pé àfitáyé ẹ̀ bá bàjẹ́ tí mi ìbá ti ń ṣe irú ẹ̀ tí mi ò ní dánwó ẹ̀ wò láṣà ìwọ ìṣẹ̀dá mi máa kó mi lọ máa gbà mí mo sáàdì ọmọ dì ọmọ ìwọ Ọlọ́run wọ́n nìkan lólùgbàlà gbà mí lágbà kan kò séwu nínú ká sọ pé kí ìran Yorùbá kó bọ́ nínú ìgbèkùn yìí á sì bọ́ ẹ gbọ́ á bọ́ bọ́lọ́run ti ń bẹ tó ẹ jẹ́ máa dúpẹ́ lọ́wọ́ gbogbo yín lẹ́ẹ̀kan sí torí pé ọpẹ́ ní pẹ́ ní sáyé àwọn òde ògbólú èyí ní fúnni níyì àwọn òde ìdúró ó dífá fún ọ̀mọ̀ràn jìjì tí fọjọ́júmọ́ ń gbọ́rẹ́ tí ìfọjọ́ kan dúpẹ́ ó ní kíní yóò máa rí bó ṣe yẹ kó rí mọ́ ó náà náà yóò máa là bó ṣe yẹ kó là mọ́ wọ́n ní nítorí tó ń fojoojúmọ́ ń gbọ́rẹ́ tí kì í dúpẹ́ náà ó dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi gbogbo ẹ̀yin tẹ́ béèrè mi gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ń sinmi ọmọ Lúkà kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín o kò ní bàjẹ́ fún yín kò ní bàjẹ́ fún yín ọ̀nà yín á túbọ̀ máa là mo dúpẹ́ o láti alẹ́ ọ̀la lọ ẹ bẹ̀rẹ̀ sí ní wo sinimá mi fíìmù mi yàtọ̀ o sí prógrámù o ẹ wo prógrámù ẹ ṣí ẹ wo fíìmù mi kẹ ẹ ṣí ẹ méjèèjì ló yàtọ̀ síra mo dúpẹ́ lọ́wọ́ yín Asíndẹ̀mádé ni táìtù prógrámù mi Asíndẹ̀mádé ẹni tó sin idẹ tó sin mọ́ adé Asíndẹ̀mọ́ adé làpèjá yẹn jẹ́ Asíndẹ̀mádé táìtù fíìmù mi nìyẹn ló bá máa fi di lọ́la ẹ bẹ̀rẹ̀ sí ní ríwo láti ṣe Elédùmarè ẹ ṣé mo dúpẹ́ o kò ní bàjẹ́ fún yín o ẹ ṣeun Ọmọ Lúkà ni mo jẹ́ share this program kó dẹ̀ kọ́ tiẹ̀ jáde wípé ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá Gani Olóyèdé ó dífá fún Ọ̀rúnmìlà tó ní tòun tó sí ìlú àlùmírì àbí ẹ̀yin ní babaláwo ebi ò má fà mí ò mọ́dù Anjorin Noah, God bless you. Bámidélé Ìgbàmọ́lẹ̀, God bless you. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo dúpẹ́ ṣeun. Prince Adébáyọ̀ Shitu, God bless you. Olówóyẹyẹ Rótìmí, God bless you. Táíwò Kíkẹ́ Fásánmi, màámi, ẹ ṣé gan, mo dúpẹ́ o. Akérèlé Ebenezer, God bless you.
ẹ ṣé Tèmísàn Ọláníyì Samuel Olúgbénga Lawan Sodiq mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín mo dúpẹ́ mo sọ pé ẹ ṣeun ojú òní tì yín ẹ jẹ́ ká pàdé lọ́la nínú nínú ọ̀la ìkànṣe kan ni ìbá àmọ́ sí nẹ́tíwọ́ọ̀kì àwọ̀ gbádà sí ṣá mo ti padà náà nù ẹ ṣé bàbá Èkìtì ẹ má bínú pé mi ì tí kì í yín o mo mú prógráàmù ti yín bọ̀ lọ́tọ̀ àti gbogbo.